Ẹ kú dédé àkókò yìí jákèjádò ibi tẹ́ ti láǹfààní tí ẹ ti ń wò wá. Orúkọ mi ni Babátúndé Balógun tí gbogbo àgbáyé mọ̀ sí Orúmọ ẹni ọ̀wọ̀, tí iléeṣẹ́ wa wà ní Gospel bus stop, Onígbàgbọ́ street, Lagos Ìbàdàn expressway, ìyẹn ní ìlú Ìbàdàn. Ní àná lórí ètò Orúmọ ẹni ọ̀wọ̀ ní Peters 102.3 FM, a sọ nípa ọ̀rọ̀ ọrẹ Olúwa. A ti sọ náà lórí ètò níjẹjọ, a tún wá sọ náà ní àná wípé àwọn tí Ọlọ́run ń lò, tá a lè gbàládùra ìpè pẹ̀lú agbára Ọlọ́run kò ní lò wọ́n lálòpatì láéláé, àti àwọn àti ìdílé wọn pẹ̀lú agbára Ọlọ́run. Wọn ò ní kan ìdààmú lójú ọ̀nà àṣeyọrí wọn láyé. Mr. Káyọ̀dé David Sútọ̀mí, àwọn náà mú wa mọ Mr. Abiodun Pàṣẹdà àti Reverend Mother Esther Ajayi. Láti ìgbà yẹn náà ti dúró tì wá ní iléeṣẹ́ Orúmọ ẹni ọ̀wọ̀ International. Mo tún gbàdúrà lẹ́ẹ̀kan sí ọ àti àwọn àti àrọ́mọdọ́mọ wọn pẹ̀lú agbára Ọlọ́run, ọ̀rọ̀ ńlá láéláé. Ayé ò ní gbàgbé wọn, wọn ò ní dé ní ìgbàgbé nínú ayé. Wọ́n ti dìde sí ọ̀rọ̀ ọrẹ Olúwa tẹ́ ń wò lójú wòran yìí. Ọrẹ Olúwa dìde kan rí ẹ. Ọrẹ Olúwa tẹ́ ń wò yìí, ojú méjèèjì ẹ̀ kò ríran rárá. June last year náà ló bẹ̀rẹ̀. Wọ́n wà lọ wọ́n wà bọ̀, wọ́n sọ pé ó ní retinal tear. Èló ní wọ́n ti lọ sí usage Mikio nílùú Èkó, tí àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó pẹ̀lú àwọn ìwé tó gbà wá tó wà lọ́wọ́ wa. Ilé ìlú wa ṣokùnfà ohun tí Mr. Abiodun Pàṣẹdà jókòó ọrẹ Olúwa tí wọ́n fi ní àwọn wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí o, ká nídìí bí tí wọ́n fi wà lórílẹ̀‐èdè Nàìjíríà lákòókò yìí. Oyè Ọlọ́run pé kí a máa mú ọrẹ Olúwa bọ̀ wá sí Ìjẹ̀bú Òde ní ọ̀la láti wá ṣe interview pẹ̀lú bá ṣe máa ń ṣe wá ti fẹ́ ṣèrànlọ́wọ́ fún àwọn èèyàn báyìí. Wá ṣe interview tán láti bẹ̀ ìdíje Mr. Abiodun Pàṣẹdà ti sọ nígbà next week ọ̀nà ìṣòfíṣọ̀ fún ọrẹ Olúwa. Ìgbàládùra yìí pé bá a ṣe rò ọ̀gá àjọ tó rí bẹ́ẹ̀. Owó tán fẹ́ ná wọn ò ní má ní dàbí lórí ọrẹ Olúwa. Èṣù ò ní gbẹ̀mí ẹ̀, á dìbò ọpẹ́ lórí ẹ̀ ìyàgbára Ọlọ́run. Kò jẹ́ latest development lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti tó wà lẹ́gbẹ̀ẹ́ ọrẹ Olúwa yìí, àwọn ni màmá tó bí ọrẹ Olúwa. Nígbà tí ẹ gbọ́ lórí ètò yìí pé nígbà tí mo pè é àti lórí ètò yìí pé a ti rí ọ̀nà àbáyọ fún ètò tí ọmọ yín wà, báwo ló ṣe rí lára yín? Ó máa ràn mí lọ́wọ́ lórí ọmọ mi ní ìgbé máa tún gbọ́. Ọmọ mi ti wá láàárọ̀, wọ́n ní pé kò yọjú. Mo ti wá tí wọ́n gbọ́ ibi tó ń bá ọ̀rọ̀. Ọ̀gbàgbé lágbára Ọlọ́run àtàwọn tó fẹ́ náwó àtàwọn alábàáṣepọ̀ tá a jókòó yìí àtẹ̀yìntẹ́ lọ́mọ yín àtọmọ yín fúnra rẹ̀ ọ̀nà àdékálẹ̀ ìdìbò ọ̀pẹ́ lórí ẹ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ tí mi Babátúndé Balógun táwọn ọmọ sọ orúkọ ẹ̀yẹ wọn. God bless Nigeria.